Nàìjíríà tẹ́lá àǹfààní àti máa gba ọ̀wọ́ káàkiri àgbáńlá ayé. Ìṣàbọ̀ High Court náà la wà nílùú Abẹ́òkúta níbi tí wọ́n ti ṣe ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ awuyewuye tó ń ṣẹ̀ káàkiri lórí ọ̀rọ̀ Portable tí ó ń kọrin Habib Okikiola tí àwọn èèyàn pé ó wọ̀ yájà pẹ̀lú àwọn àjọ town planning official ní iléeṣẹ́ tí ó ń jẹ́ Odògùbà ní ìpínlẹ̀ ní Sango tí ó fa awuyewuye. Ní àná ọjọ́ Wednesday on the 19th of February náà ni wọ́n gbé dé Eléwéran ṣùgbọ́n bá ti ń sọ̀rọ̀ yìí ní Thursday 20th of February 2025 tàwa yìí ó ti wà ní Ìṣàbọ̀ níbi tí ìgbẹ́jọ́ ti ń lọ lórí ọ̀rọ̀ Portable ṣùgbọ́n ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ́tà kó má di pé àwọn wí pé ọ̀kan lára àwọn agbẹjọ́rò Portable tí wọ́n ń dúró fún Portable ní ìlú Abẹ́òkúta ní Ìṣàbọ̀ High Court ń bí náà ni a láǹfààní láti fọ̀rọ̀jomitoro pẹ̀lú wọn. Ẹ lẹ́mà. Ẹ káàárọ̀ sir. Ẹ sì mà ẹ pẹ̀lẹ́ mà. Yes sir. Ẹ jọ̀ọ́ mà ní ṣókí mà lórí ọ̀rọ̀ Habib Okikiola Portable Ìṣàbọ̀ High Court la wà yìí kí ni ibo ní ẹjọ́ dé dúró báyìí mà. Ẹ ṣe Magistrate Court la wà ní Ìṣàbọ̀ ibẹ̀ ló ń gbé Habib Okikiola tí gbogbo èèyàn mọ̀ sí Portable ibẹ̀ ló ń gbé wá láàárọ̀ yìí lẹ́yìn tí ó fúnra ẹ̀ lọ sí ọgbà àwọn ọlọ́pàá lánàá tó lọ jọ̀wọ́ ara ẹ̀ sílẹ̀. Adájọ́ dẹ̀ wo ìwé tán fi gbé wá sí court lábẹ́ òfin wa adájọ́ ní ẹ̀tọ́ láti fún ní bẹ́ẹ̀lì sọ́dẹ̀ ti admit ẹ̀ sí bẹ́ẹ̀lì pé kó wá ní on the 5th of March kó wá parí ìjẹ́jọ́ ẹ̀ tó máa wá lọ́jọ́ yẹn àádẹ́ bẹ̀rẹ̀ sí ń lọ́jọ́ lọ́jọ́ yẹn lágbára Ọlọ́run àfọwàṣẹ. Ẹjọ́ mọ̀ njẹ́ lè ṣàlàyé fún gbogbo ọmọ Nàìjíríà ká lè mọ̀ kí ni àwọn ètò ìlànà bẹ́ẹ̀lì tí wọ́n fún Portable. Adájọ́ fún bẹ́ẹ̀lì ní the sum of 2 million naira and one ṣọ́ọ̀tì. Òun lọ fún ṣọ́ọ̀tì yẹn gbúdọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tí a mọ̀ tó lẹ́fọ̀n tó lè kọ́ná condition tó ń fún nìyẹn sir. Ìgbẹ́jọ́ wa bẹ̀rẹ̀ ló wá tẹ̀síwájú ní ọjọ́ karùn-ún nínú oṣù kẹta ọdún 2025 tá a wà yìí. Bẹ́ẹ̀ni sir. Ẹ mà ṣé lẹ́yìn pé ọ̀rọ̀ pé ó bá àwọn town planning official ní ọ̀rọ̀ ṣé kò tún sí àwọn ẹjọ́ míì tó tún wúyọ torí awuyewuye pọ̀ pé ó máa ń sọ̀rọ̀ sáwọn èèyàn ó máa ń ṣe ṣakaṣakaṣaka káàkiri ṣé kò sáwọn ẹjọ́ míì tó tún wúyọ lẹ́yìn yẹn àbí ìyún náà nìkan náà ni mà. Ẹjọ́ tó ń gbé wá síwájú ilé ẹjọ́ láàárọ̀ yìí ni pé òun àtàwọn kan wọ́n sọ pé wọ́n bá àwọn town planning jà kò sí ẹ̀rí dájú pé ó wà lára àwọn tó bá àwọn òṣìṣẹ́ town planning jà ṣùgbọ́n tá bá bẹ̀rẹ̀ sí ń gbọ́ ẹjọ́ ìgbà yẹn la máa mọ̀ bóyá ó wà lára wọn àbí kò sí lára wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí agbẹjọ́rò ẹ̀ àwa ti fọ̀rọ̀ wa lẹ́nu wò ó dẹ̀ ti sọ fún wa bó ṣe jẹ́ tá bá ti bẹ̀rẹ̀ sí ń gbẹ́jọ́ gbogbo aráàlú ló máa mọ nǹkan tó ṣẹlẹ̀ ní on the 5th of January on the 5th of February ní Odògùbà lọ́tà. Ẹ ṣe mà ẹsma ìbéèrè kan tuntun ẹ má bínú mà àwọn bí ọmọ ṣẹ́ àbí àwọn alábàáṣiṣẹ́pọ̀ Portable tí a gbọ́ pé tẹ́lẹ̀ rí wọ́n ti àárẹ̀ ní àwọn ẹ̀sìn bí tẹ́lẹ̀ kí ni faith àwọn ẹ̀ báyìí àti pé níbo lè àwọn wà báyìí. Ọjọ́ tó gbé wọn wá sí court náà lọ fún wọn ní bẹ́ẹ̀lì. Àwọn mẹ́sẹ̀sán. Wọ́n ti fún gbogbo wọn ní bẹ́ẹ̀lì ṣùgbọ́n a rí olùdúró fún wọn ni wàá ti bẹ̀rẹ̀ sí ń ṣe lánàá ẹnìkan nù wọ́n ti lọlé nínú àwọn mẹ́sàn-án yẹn lágbára Ọlọ́run ká tó kúrò nǹkan ọ̀tún lẹ́nu a máa gbìyànjú láti ṣe bẹ́ẹ̀lì wọn káwọn yẹn náà kán lè máa lọlé wọn láyà tàlàfíà gbogbo wọn máa wá padà wá sí court ní on the 5th of March láti wá jẹ́ ẹjọ́ níwájú adájọ́. Ẹ ṣé gan-an. Change your voice now.